kó máa ṣọ́ o ìwọ náà mọ́tò bí lọ́wọ́ ẹ̀yìn àti ẹ̀sìn sí lọ́wọ́ ọlọ́run àṣeéṣe àmọ́ ṣá ipò kíkò tó bá ti fún wa tó bá ṣe ń jẹ ẹ̀jẹ̀ á máa tún lò sí díẹ̀díẹ̀ kẹ́rọ̀ ń tàwádà fi ń síbẹ̀. kó má yàrá jẹ tán. Mama wants me to marry. Make a give and begin to carry. Hey, I'm in a boy, she marry mama. Wait, make a find what to marry. Mama say make a marry, or make a marry in soccer. So that she gon' tell him sing and sing. She gon' be serving the language. Hey, I'm waiting for the one that I will love and I will love me. I'm sorry if not only the language. I want marry Maria from Maria, and I'm gonna try to teach her your language. And I know so she gon' happy to let it. I'm waiting for the one that I will love and I will love me. So they are they pray every day and night, young, calling on the Father. So they are they come east, west, south and north, young, checking for the right one. See me and they pray, mommy, still a worry. She can't wait for a long time, yeah. Oh, when Mary, oh, yes, I love me. Really go, me. See what they want for me, I'm the one for you. Oh, you know me. Mary, oh, when you saddle for me. Really go, me. See what they want for me, I'm the one for you. Oh, you know me. Mary, oh, when you something make them you liar. Olo yìí sára ẹ̀ ibi tí wọ́n ti tó ti ń rò máa ṣe téèyàn ti ń fọwọ́ pa ẹ́ lára mi bẹ̀yẹn ló ti lọ́kọ̀ àbí. Kò tẹ̀ rí bẹ́ẹ̀ o kéèké bí tó ń ro òun kò rí bẹ́ẹ̀. Mo kàn ní kí n make friends pẹ̀lú ọmọ yẹn ni. Ó fún mi nọ́mbẹ̀ ó ra drink fún mi ó kúrò ń rúkun ní aago yìí. Good talk. Ṣèbí ó ra drinks fún mi. Mo ń tọ́ láti exchange phone number pẹ̀lú ẹ̀ lójú. Dúró lọ kí ló máa ń ṣe ẹ́ náà? Kí ló ń ṣe ẹ́ ṣé mo ti ẹ lọ́rùn tó ni? calling on the Father, so they are the cool. Sir. Ambulance, sir. Okay, sir. Ẹbí la bèrè. Láti bo. Láti Alágolo police station. Ṣé kò sí? Ẹ kò sí. Ọ̀rọ̀ ẹ̀ bùdà lẹ́yìn. Kí ni ká wá ṣe? Ẹ wá time. Ẹ o, ṣé ẹ rí i pé ọlọ́pàá ni wà ní? Ṣé ìsọ̀tà bá mú mi dé police station ọ̀hún mi ní kan sẹ́símẹ́ǹtì ni? Kí ló ṣe máa yìí láì jẹ ká? Ẹ má jẹ́ kí wo tó lò. Ẹ bàbá mọ̀ ọ́ respect Nigeria police force ní sẹ́yìn. Ẹ bẹ́ẹ̀ respect ara yín. Tẹ́bí ọmọ mi. Ìyá Tẹ́bí Ìṣàrà Ọlátúbọ̀sún. Ọmọ mi nìyẹn, ṣé kò sí wàhálà? A mọ̀ pé ọmọ yín ni náà àmọ́ kọ́ Látúbọ̀sún ti yín ni. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ ní club kan lánàá. During the investigation, àwa get to know pé Tẹ́bí Ìṣàrà Ọlátúbọ̀sún yẹn wà involved. Òun la ṣe wá ibi ìwásà. Nílé ijó lálẹ́ àná ní club. Tẹ́bí. 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 Wọ́n wá ní kọ́ mi wà ń bẹ̀.
Baby. Daddy. Ń gbọ́ o tún lọ sí club lálẹ́ àná. Ṣé o lọ bẹ̀ bó o lọ lálẹ́ àná? Ọmọ yìí. Ó dà ọ̀gá ọlọ́pàá. Kí wọ́n lè ṣe ẹ̀ báyìí tẹ́lẹ̀ fi arrest ẹ̀ o. Kò sí wàhálà sà nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àná náà ni a fẹ́ fi ọ̀rọ̀ wọ́rọ̀ lẹ́nu ẹ̀ wò sà. Ok, kì í ṣe kó bí a ṣe lè fẹ́ arrest ẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni sà. Ó dà wọ́n máa bá wọn lọ. Màá pe lọ́ọ̀yà, màá dẹ̀ bá yín lọ́hùn. Move now. Mo ń tẹ̀lé wọ lábàá mo bá yín báyìí. Bámi kó ètí mo rí lémi láyé ní sísìsì yìí o. Àwọn ọlọ́pàá ló dé. Wọ́n á mú Fẹ́bí lọ. Calm down, sir. Calm down. Níbo báwo ló ṣe ṣẹlẹ̀? Ilé ìrìnà tó wá mú. Wọ́n ní pé ó wà níbi ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nílé ijó kan lálẹ́ àná. Báwọn fẹ́ lọ fọ̀rọ̀ wá lẹ́nu wò ní àgọ́ ọlọ́pàá. Okay. Níbo ló wá wà ń sìn? Mo fẹ́ kẹ́nìkan gbéra báyìí. Kó má gbà ẹ̀dẹ́ lágbo ọlọ́pàá ti alágolo police sọ̀rọ̀ náà lọ. Ẹ fọkànbalẹ̀, honorable ẹ fọkànbalẹ̀. Ṣẹ̀rí, màá ní kí wọ́n lọ láti chamber wa kí wọ́n lọ wò ó. Tèmi náà bá ti kú ní court, màá gbàbẹ̀ lọ. Ẹ ṣe bí iṣẹ́. Ẹ má wọrí. Màá gbọ́dọ̀ lọ gbà wálé fún yín ni. Yeah, I'll bring her home. Èmi náà àfààyè bẹ̀. Fẹ́bí, báwo ló ṣe mọ̀ gan-an afẹ́kọ̀ọ́ jẹ́wọ́ fún wa? Club ni mo ti mọ̀. O ò mọ̀ rí ló ra drinks fún o ò mọ̀ rí níwá tí ẹjọ́ ń jó o ò mọ̀ rí níwá tí ẹjọ́ ń ṣe wọléwọ̀de. Fẹ́bí, mo fẹ́ kó jẹ́wọ́ rẹ̀ fún wa o. Ọlọ́pàá, kí ló wà bẹ́ẹ̀ kí èèyàn pàdé ní club kó ra drinks fún kẹjọ jó? Ṣebí nǹkan tí club wà fún nìyẹn, fàájì ní club wà fún náà. Títí bẹ̀rẹ̀ sí ní tẹnu mọ́ pé ẹ̀yin ìwọ ló sì ń débi ìwọ ẹ wo. Fẹ́bí. Ṣé bóbìnrin ni mí? Obìnrin nìwọ náà. Tó bá tiẹ̀ lè jẹ́wọ́ fáwọn kan, wàá ṣàjẹ́wọ́ fèmí tí mo jóbìnrin ẹgbẹ́. Ó ṣeé ṣe pé ìwà tóbìnrin yìí ẹjọ́ tó fọ́ kankan náà rí tó bá ọkọ ẹ̀, àbí ẹjọ́ dòwò kan náà pọ̀ rí tó dà ẹ̀ ló ṣe pa. Fẹ́bí, the heart has been done. Ó pàdé libeli ni jẹ́wọ́ fún wa. Ọlọ́pàá, mo ní the first time tí máa rí lady rí nìyẹn. Ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ pé bóyá èmi àti ẹjọ́ fọ́pọ̀ kan náà ọ̀ àjọṣe díò kan sí. Kí ló ní kẹ́ ṣe lè get ọ̀rọ̀ yìí straight? Mo ní mi ò mọ̀ rí first time tí máa pàdé ẹ̀ nìyẹn. Ẹ má ka ẹ̀sùn tí ò ṣe tèmi sí mi lọ́rùn o. Fẹ́bí, ẹ̀ ń tẹnu mọ́ pé o mọ̀ rí. Ṣé o mọ̀ rí o bọ́ àgbo ẹ̀ fún? O mọ̀ rí ìwà tí o jáde kúrò nínú club síta. Fẹ́bí, ó jọ dátí kò jọ gàtí ó fẹsẹ̀ méjèèjì jọra wọn. Wá afẹ́kọ̀ọ́ cooperate pẹ̀lú wa. Gbogbo ọ̀rọ̀ yìí jẹ́ afẹ́kọ̀ọ́ jẹ́wọ́ fún wa. Ẹ̀bùn tèmi ò fẹ́ lọ kóòtù. Ṣé mo pé tí ẹ bá lè bá mi dá dúró díẹ̀ kó má ti lọ kóòtù, àwọn ènìyàn tó ń ṣe ìwádìí sẹ́kùn yìí wọ́n á rí pọ́nmọ́ mi kó ló pààyàn. Anyway, honorable, ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ibi tí kéèsì yìí dé kò sígbà tọmọ yóò ní lọ kóòtù. Ṣé wáá pé kéèsì mi náà charge fún bíi two fighting, robbery, stealing kankan ṣé mọ̀ ìṣètí tí mo ìwọ́n gbókè ọlá yín ẹ̀ka fún ọ níwèé kan release ẹ̀ kan pay. But this is a murder case tí kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣé ẹ ràn pé iṣẹ́ tiwa làwa ń ṣe, investigation ṣì ń lọ lọ́wọ́. Àǹtẹ̀ bá fẹ́ ká bá yín dìlé ẹ̀ a ṣe lè ṣe bẹ́ẹ̀. Kọ́tí mi bá kàn sọ fún yín sí ni pé since ẹ ti bá lọ́ọ̀yà sọ̀rọ̀ ẹ jẹ́ kí lọ́ọ̀yà yẹn máa ṣiṣẹ́ tiẹ̀ underground.